Ìrántí Wòlíì Nasri Olúwagbémidìde tútú nípa olóyè Sunday Igboho ó mà tún lékenkà lọ́tẹ̀ yìí. Wọ́n ní àwọn nǹkan kan tó lágbára máa ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ ìdí ohun tí wọ́n ló máa ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho. Ìdí tí wòlíì fi ní wíwá sórílẹ̀-èdè Nàìjíríà tàbí gbígbé orílẹ̀-èdè Nàìjíríà lákòókò yìí fún olóyè Igboho ó léwu gidi gan tààrà ni o. Ìdí tán fi ní àwọn ọ̀tá Igboho, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, àwọn ọ̀tá tí ò fẹ́ràn òmìnira ilẹ̀ Yorùbá ló sì ń ṣe àkóso ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin èèyàn, ìran ìlágbára o, ìran ilé ìlágbára o, ìran wòlíì tán tú nípa olóyè Sunday Igboho yìí ó gbẹnu tán o. Ẹ máa gbọ́ ìdí tán fi ní tí olóyè Sunday Igboho bá kọ etí ikún sí ìkìlọ̀ ìran tó lágbára yìí, ó ṣeé ṣe kí ohun tó máa ṣẹlẹ̀ lákòókò yìí kó burú jáì ju tìgbà táwọn DSS lọ ṣe ìkọlù sílé olóyè Sunday Igboho lọ́dún náà lọ́hùn-ún. Àníran yìí lékenkà, ẹ̀yin èèyàn, ó lékenkà. Welcome to Crossblog XTV. Remember to subscribe, like, share and follow us. Ẹ̀yin èèyàn, ẹ dákun ẹ jẹ́ a jọ wo fọ́nrán Wòlíì Nasri Olúwagbémidìde ká gbọ́ àwọn ìran oríṣiríṣi tí wọ́n tútú nípa olóyè Sunday Igboho lọ́tẹ̀ yìí. Kẹ̀sì máa bá mi fi ìròyìn lórí ẹ̀ sí comment. Wọ́n sọ fún wa, mo remind wa lónìí. I'm reminding you today. Olúwa ní mo tún sọ, Olúwa ní ikú àwọn Yahoo gan ọmọ ẹgbẹ́ òkùnkùn ló pọ̀ lọ́dún tó kù. And I repeat that láti àkókò lọ. The death of Yahoo boys or those in occult will be much from now on. Bí àbá sọ̀rọ̀. If we are not careful. Eléyìí fún ti Sunday Igboho. And this to Sunday Igboho. Bí wọ́n bá fẹ́, if you like, jẹ́ kó gbọ́. They should let him hear this. Bí ò bá dẹ́fẹ̀, kó má gbọ́. And if he does not like, he shouldn't listen. Mo rí nínú jíìpù ńlá táwọn rescue táwọn olóṣèlú máa wọ̀ jíìpù ńlá nínú. I saw him in a black jeep. Lójijì bó ti ń lọ. Suddenly as he was going. Mo rí pé jíìpù yẹn dẹ̀ padà bí kẹ̀kẹ́ máa wá. And that jeep became tricycle. Olúwa kí ni báwo ni jíìpù òun nìkan wá wà nù kẹ̀kẹ́ máa. And he was the only one in the tricycle. Ẹni tó ní ayé àtọ̀ sọ fún mi o. And the Lord told me. Ní Sunday kò bá ṣẹ̀wá sí Nàìjíríà tó rò pé òun fẹ́ ṣe bí òun ṣe ṣe ní ìgbà àkọ́kọ́ tó wá sọ pé òun máa dì sí ọ̀nà rẹ̀ ní ìtumọ̀ tí mo rí yẹn. Pé ọlá rẹ̀ tó fún nígbà pé òun lòun fi sọ fún mi láti dì sí ọ̀nà rẹ̀ láti fa aṣọ ọlá rẹ̀ ya. Tí ò bá Olúwa kí nìdí Olúwa sọ pé nítorí pé wíwá rẹ̀ lákòókò tó sì léwu gbígbé Nàìjíríà lákòókò tó sì léwu torí pé àwọn ọ̀tá rẹ̀ ló sì ṣèjọba. That if he thinks to turn to Nigeria, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ló sì ṣèjọba. Àwọn ọ̀tá Nàìjíríà ló sì ṣèjọba. Ó gbàgbé pé ò lè wà lákòókò máa ṣe ohun tó wù ú kó o rò pé ìyá àwọn náírà wọn ra bàbá wọn. Ẹnu kọ́lẹ̀ Sunday Igboho náà kọ́lẹ̀ ní ìbùkún ní ìkẹ́kẹ́ pẹ̀lú ẹnìbọ̀dì wọn. Ṣùgbọ́n wọ́n sọ fún wa ohun tí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sọ. If he thinks returning to Nigeria and still go into activism like he did the other time and think he will go away with it, that he should remember that those people who are in government are still his enemies and that God himself said he's going to dishonor him. Rest or escape àkọ́kọ́ ní o gbàdúrà ló lè jẹ́ kó escape ìdíje. He escaped what happened to him the first time, but I don't know what made him to escape that now, except mercy. They should continue. They should start activity. Whatever he likes to say. But I told him then, I do not know him, but I saw. Ẹgbẹ́ àwọn tó kéde Olùdúwà pé olóṣèlú bí wọn kí ló kẹ́yìn wọn lóṣù kejì nígbà tó ìran eléyìí lágbára o ẹ̀yin èèyàn. Ìran tí Wòlíì Nasri tú lọ́tẹ̀ yìí
ó lékeka o. ṣùgbọ́n ṣá ẹ̀yin èèyàn ṣé ká nítorí wíwá olóyè Sunday Igboho wá sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tán ti wá ṣe àbẹ̀wò sí ọba Ìmẹ̀kọ ní ìpínlẹ̀ Ògùn ṣé òun ló jẹ́ kí àwọn wòlíì yìí tún máa tú àwọn ìran oríṣiríṣi nípa olóyè Sunday Igboho because tí ẹ bá gbàgbé pé ní wíwá tí olóyè Sunday Igboho wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní kò pẹ́ yìí a lot of awuyewuye ló ń lọ nípa pé olóyè Sunday Igboho wọ́n fẹ́ support protest wọ́n support protest tí kálukú ṣà ń sọ títí wọn bẹ́ẹ̀ olóyè Sunday Igboho ó sì jẹ́ kí kálukú ó mọ̀ wípé àwọn ò wálé láti wá support protest end bad governance o nítorí ohun táwọn gbé dání ó yàtọ̀ gédéǹgbé sí nǹkan táwọn tó fẹ́ protest ń gbé dání o wọ́n jẹ́ ká mọ̀ wípé Yorùbá nation ló concern àwọn kò kí ń ṣe nǹkan míì àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin èèyàn ìran yìí ó gba àmójútó gidi tààrà ni o tọ́ kọ́lọ́ má jẹ́ kí ohun tí ò dáa kó tún wá sí ìmúṣẹ mọ́ lórí olóyè Sunday Igboho kí ni opinion tí yín ẹ máa bá mi jù sí comment section. àti pé àwọn wo gan-an làwọn ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn ọ̀tá olóyè Sunday Igboho tí wọ́n wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣàkóso ìjọba lórílẹ̀‐èdè yìí àwọn wo gan-an ó ní ìran yìí ń wọ̀nù olóyè Sunday Igboho nípa wọn. Ó lágbára o. Ẹ máa bá mi jù èrò yín lórí ẹ̀ sí comment and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.